ọ̀gá tiwa ògbárìkì tàkìtàkọ bí òtò ká ṣàwọn tí kò tí wọ́n mi kó mi tó 500 gba wíńdí máa ń da kọ́mọ́ntà bẹ́ẹ̀ gba kúkú máa yá. Ọlọ́run rán mi sí ẹ ibi tó ń lọ láti lọ gba owó yẹn á fẹ́ kó padà. wípé you are 2 weeks pregnant. bí ìsanwó ẹgbẹ́ ìṣiṣẹ́ máa jẹ̀bi ẹ̀. owó làárí gẹ̀ǹgẹ̀ jíkìjíkì gẹ̀ǹgẹ̀ owó làárí gẹ̀ǹgẹ̀ owó tàbí lélẹ́yìí. lákòókò tó wà yìí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbìyànjú láti gbé mímu tàbí láti gbé jíjẹ fún yín ẹ má gbà màmá. báyìí lẹ̀mí ọlọ́run àlàyé àlàáfíà ní fún mi máa fi fẹ́ lọ. You guys are bomb. Wait me bomb. Wait, I said I want something. He said, "Man, bomb, man, bomb." ẹ ṣe pọ̀tó ìlọ́jọ́ lẹ́yìn. ọjọ́ lásán ọjọ́ aláṣọ dúdú ló ń lé ògbó yìí. fọlọ bá fọ pé ká tó gbé bọ́ọ̀lù ìrìnàjò ọwọ́ bí àfáwọn ọjà. ìwọ̀lẹ̀ èmi kò rí ìwọ kò rí ní o máa jẹ́ Korea. orí ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ fẹ́ kú fàtàyọ̀ ni ó ṣe eré ni. ẹ má fẹ́ràn báyìí mọ́ o. Ọlọ́run ti sọ fún gbogbo ìtẹ̀wà ní bíbá yìí pé gbogbo iṣẹ́ jẹ́ ìdẹ̀gẹ̀ jáwọ́. bàbá lọ bó ṣó lè wẹ́rẹ́wẹ́rẹ́ ó lè gidi ní rọ́bì gidi níbẹ̀ ṣé wo yẹn o. jẹ́sí májọ́sẹ̀ bọ̀. kí ló fẹ́ ṣe náńgà ò lè dáná sí kí ló fẹ́ ṣe. ọmọ pé ewúrẹ́ ní gbọ́dọ̀ kú rẹ̀ ní tíjé rí àgùntàn sì gbọ́dọ̀ kú rẹ̀ àfijì epo àfijì mad. ẹnikẹ́ni tí o bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún wọn wọ́n lẹ́nu kejì ẹ tó dún ẹ̀. ìgbà ìgbàwọ̀ ló fẹ́ kí n dá fún ẹ. ẹ jẹ́ kí n máa lọ lé. èmi ìwádìí wọn. ẹni Ọlọ́run dá èṣe mú èṣe mọ́ èṣe kan lóru èṣe fún lọ́rẹ́ ọ̀rẹ́ ojú oorun. ìwọ lọ ní